káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ mà kú ọ̀sán bí yìí o ẹ kú rọ̀lẹ́ ẹ káalẹ́ ayẹ wa kò ní yẹ̀ lẹ́ o wọ́n ní àyíká odó kì í podó àlọ̀mọ́lẹ̀ ọlọ kì í pọlọ àtẹ̀lọ àtẹ̀bọ̀ kì í pọ̀nà ìrìn àjò wa kò ní bọ́mọ aráyé nú o gbogbo ọ̀tá tó bá lóhùn ó ní wá lára Elédùmarè máa bá wa ní wọ́n lára. orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ní ilẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ orúkọ téwé jẹ́ tí wọ́n mọ orúkọ tí egbò jẹ́ adúpẹ́ fún Olódùmarè ọba tó fún àwọn ọ̀jọ̀gbọ́n àwọn baba ńlá wa ní ìmọ̀ pé ẹja yìí ẹmú yìí ẹgún yìí ẹlọ̀ yìí ewé abíwẹ́rẹ́ ń bẹ ewé ọlà ń bẹ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tọ́mọ ẹ̀kọ́ téwé jẹ́ àmọ́ ẹ̀yìn ìwé làwọn èèyàn wá kà láyé òde òní wọn ò kojú ìwé o tọ́lẹ́ ni wọ́n bá kojú ìwé tọ́ba rí kinní kan lọ́wọ́ ẹnìkan yóò wádìí rẹ̀ dáadáa yóò ọgbọ́n tí ń bẹnú ẹ̀ yóò mú lò yá ọgbọ́n eléyìí ọ̀dà táwọn èèyàn bá ti gbúrò pé oògùn wọ́n ti gbà pé oògùn tí bá jó oògùn wọ́n lè ní ẹbọ ni wọn ò mọ̀ yàtọ̀ láàrin ẹbọ wọn ò mọ̀ yàtọ̀ láàrin oògùn. eléyìí là ń pè ní natural medicine bí àṣà àwọn onígẹ̀ẹ́sì àgbo àtúdè ìdè a máa tú láàrin èèyàn tí èèyàn bá lò aláboyún nìkan kọ́ nílò o ṣùgbọ́n wúlò fọ́pọ̀lọpọ̀ aláboyún tó jẹ́ ìwé àbíwẹ́rẹ́ ṣé a mọ̀ pé ẹnìkan ní ìdíyọ̀ ẹnìkan ní ó sì tù àṣírí ayé ni ayé ní ìdíyọ̀ ayé náà ni ó sì tù tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ dì sọ́wọ́ tẹ́ ẹ dì sẹ́sẹ̀ o ayé ò ní dè yín tọmọtọmọ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì tí ìfinú ṣoyún tẹ́ ẹ ń wojú Olúwa Olódùmarè o òrùn tó kù lókè yìí ó ta sọ ọ́ sá ó sì ta sọ ọ́ gbẹ Elédùmarè yóò fún yín lóyún wẹ́rẹ́ torí pé kò sí ohun tọ́lọ́wọ́n ọ̀fọ̀mọ́ ṣe àwọn èèyàn náà láàbì oríṣiríṣi ọmọ ló sì pọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó olú ọmọ tí gbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ tí ẹ̀dá yẹ́rú ògo ọmọ òṣùpá ọmọ tí wọ́n hàn ní ti dáadáa tí ò ní dorílẹ̀-èdè rú tí ò ní bàdílé jẹ́ tí ò ní bàyá lójú jẹ́ tí ò ní bàbá lójú jẹ́ òun ni kò fún wa pé yálé ẹ̀nà kọ̀ọ̀kan wa ọmọ gbàjẹ́ sí mi kò ní wọnú ìdílé tẹ̀ tí ń gbọ́ mi yìí o
kò ní wọ ọ̀dẹ̀dẹ̀ tèmi náà o ẹ wá gbọ́. ṣe rí ẹ̀yìnkùlé ìwé táwọn èèyàn wá kà òun lájá yóò rí bó ti rí yìí. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ń bẹ tó jẹ́ pé wọ́n máa ń jáwé abíwẹ́rẹ́ ṣùgbọ́n gbà àwọn ọmọ wọn ti kàwé tó wọ́n lè ní ẹ̀sìn àwọn ò pé káwọn ọmọ ewéko àwọn ṣe kíní kankan wọ́n sá máa fà àwọn èèbó kankan tí ọ̀pápọ̀ mọ́ ń ta ni wọ́n kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ. ẹ̀sìn ìbílẹ̀ wà lọ́tọ̀ oúnjẹ ìbílẹ̀ wà lọ́tọ̀ oògùn ìbílẹ̀ wà lọ́tọ̀ oògùn òyìnbó sì wà lọ́tọ̀. àwọn èèyàn fẹ́ gbóògùn èèyàn dúdú wọ́n yìí fẹ́ gbọ́ sétí ṣùgbọ́n tẹ́ ẹ bá dáko oògùn òyìnbó kan tọ́jú ní kẹ́míkà nísìn ẹ̀yin náà lẹ́sìn ni wọ́n máa lóògùn oògùn òyìnbó tó wá jẹ́ pé kẹ́míkà ni wọ́n fi ṣe ìṣòwò ni wọ́n máa wá lò ojú wa tì í kò sóògùn kú. àwọn bàbá wa àgbo ni wọ́n máa mu àgbo ni wọ́n ewu àwa yìí gan dàgbà. bẹ́ẹ̀ ni mi ìpolówó fún yín torí kẹlẹ̀ wá bá mi. èsì sọ kíní ìkalẹ̀ torí pé kẹlẹ̀ máa pa aago mi kó wúlò fún takọtabo ni kẹ máa jàǹfààní ẹ̀ lọ gbére. gbogbo àwọn tó ti lo oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti fílẹ̀ àwọn èèyàn sọ ọba wọn lára mu ọtán ìwọ́tọ̀ ológun bàbá àti ẹ ò lè fílẹ̀ wọ́n náà ní ológun bàbá ẹlòmíì jẹ́ ẹ̀sùn ẹ̀gbọ́n kí n wí. àwọn ẹni bí ń bẹ àwọn ọ̀ka ènìyàn wà láyé. ẹ kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí i níbi àwọn èèyàn ní agbára burúkú dé lọ́wọ́ tí obìnrin bá ti ní oyún ọ̀sẹ̀ kan wọ́n sì pè wọ́n ní lágbájá nǹkan ti dúró sí ọ lára. àwọn kan wọ́n ní ẹ̀bùn débẹ̀ àwọn tẹlòmíye sì ṣe ẹ̀bùn òjijì fìrí ni wọ́n wà dáadáa kọ òjijì fìrí ẹ bá mà wọ́n ti jọ òjijì fìrí àwọn màmá no network ó ti yẹ iná àwọn nu wọ́n ti mọ̀ tóbìnrin bá ti lóyún wọ́n ti mọ̀ tó bá ti lóyún torí ẹ̀ làá fi máa sọ fún ẹ̀yin obìnrin ẹ má jẹnu yán máa ṣe worowóró kiri ẹ má yàn rẹ tipátipá tó yẹ pé gbogbo ohun tó bá ti kàn ní ìgbésí ayé yín lẹ máa rò fún wọn ẹni tó ń bá rìn ẹni tí ń bá rìn ọmọrú ẹ̀dá tó jẹ́ bóyá ìkà èèyàn ni ẹ gbọ́ mi ṣe rí àgbo yìí àgbo yìí mo yọ̀ǹda rẹ̀ lẹ̀ fẹ́ni tí ó jẹ́ Yorùbá fẹ́ni tí èsè Yorùbá mo yọ̀ǹda rẹ̀ lẹ̀ ẹ máa lọ lò ó ẹ wá gbọ́ o ẹ farabalẹ̀ gbọ́ ètò yìí dáadáa kìí ṣe pé kẹ́ ẹ máa pè mí kẹ́ ẹ máa béèrè pé ẹ dákun ewé wo ní jẹ́wé làpálàpẹ́ ẹ bá wa yọ àwòrán rẹ̀ kẹ́ fi hàn wá èdè àgọ̀ ní í jẹ́ bẹ́ẹ̀ èdè òmùgọ̀ ní í jẹ́ bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ àwọn èèyàn wọ́n ju èrè fún ọ pé ewé tí jẹ́ bẹ́ẹ̀ nì àmọ́ ń bá wá fún ọ lọ́bẹ̀ tó tún ní àmọ́ abọ́ dá mi sí èdè àgọ̀ ló fi lọ̀ wá wọn. gbogbo ewé tá a dà kọ fún wa yìí kìí ṣe ewé tọrọ ẹsẹ wọkọ̀ lọ Kaduna
kìí ṣe wé tọ́ ẹ̀sẹ̀ lọ wọkọ̀ lọ torí ẹ̀ lọ ìlú tó jì tọ́ ọ bá ti kú ẹnu tọ́ bá ti fọ̀rọ̀ làgbà ládùúgbò pé ẹ dákun ewé wò ní jẹ́wé báwọn òun ní. Wọ́n júwe rẹ̀ fún yín. Tíyàn bá ń lo àgbo yìí tíyàn bá ti ní oyún àwọn ẹni ibi ò ní rí ọdẹ títí tó fi bímọ. Ojúkójú kan ò ní lè wọ́ ní agbára ọba tí jí Ọlọ́run. Pẹ̀lú agbára Ọlọ́run ọba lòòrùn fi yọ, pẹ̀lú agbára Ọlọ́run ọba lòjò fi rọ̀. Ọlọ́run ọba tó dá ewé kòkò kan ó sọ lórúkọ tó wù ó wá fún àwọn ẹ̀dá ènìyàn nímọ̀ lórí ẹ̀ pé ẹ máa fi ṣeun báyìí, ẹ máa fi ṣeun báyìí, ẹ máa fi ṣeun báyìí. Ẹ súnmọ́ bí ẹ wá kọ́gbọ́n o, oògùn ìbò kọ́ ní ń kọ yín o, oògùn èèyàn dúdú, àwọn èèyàn dúdú, aláwọ̀ ara dúdú, òun ni mo fẹ́ kọ yín. Ẹ gbọ́, tí a bá lo àgbo yìí, kódà kọ́ má sínú oyún tó bá ń lò ó, ìdè burúkú ó máa tú lára èèyàn. Ìdè burúkú yóò máa tú lára. Bó là á ṣe lò àìmọye gbẹgbẹ̀rún àgbo bẹ́ẹ̀ là á yọ̀ǹda fún wa. Láti gba àwọn ètò yìí ti bẹ̀rẹ̀ àti fún wa ní àgbo Atude rí bí ọṣẹ, bí ẹbu, bí ìpara àwọn là ń sọ̀rọ̀ lé lórí. Ẹ gbọ́, ó yẹ mú gègé yín ká máa bọ́rọ̀ bò. Gbogbo ẹ̀yin abiyamọ ni mo pè ó, ń pé abiyamọ o. Ẹnìkan ò pariwo ohun tó wúlò fún yín ni ohun tá à ń sọ ìyá. Pọ̀ bá torí ara rẹ kọ́ torí ipò ti bímọ tán nú ọ̀ wá torí àwọn ọmọ rẹ kọ́. Torí àwọn ọmọ rẹ kọ́. Ẹ ti mú gègé yín, ẹ ti mú gègé báírò ní jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì tún sàtẹ̀ ń béèrè kékeré ní jẹ́ gègé. Ewé làpálàpá pupa jẹ́bíṣẹ́ fúláwà tí ń bẹ lẹ́yìn ìkùlé yẹn òun náà ni mo sọ fún ọ. Ewé làpálàpá pupa pẹ̀lú egbò rẹ̀. Ewé làpálàpá pupa pẹ̀lú egbò rẹ̀. Ẹlòmíì lè máa bèrè pé sáwọn lè rà á lọ́dọ̀ eléwé ọmọ ọyá àfúrà tètè lọ́ rà wọ́n tà fún ọ. Tọ́ bá ti já sí ewé làpálàpá pupa tán àtegbò rẹ̀ bẹ́ẹ̀ náà ni egbò làpálàpá funfun àtegbò rẹ̀. Ewé kẹlẹ́rù gbẹ́rù. Ewé kẹlẹ́rù gbẹ́rù. Ewé wo ní jẹ́wé kẹlẹ́rù gbẹ́rù? Ewé rere ní jẹ́ bẹ́ẹ̀. Òun ní jẹ́ ewé kẹlẹ́rù gbẹ́rù. Rere akọ, rere abo. Ewé méjèèjì lẹ́tọ̀jú. Ewé kẹlẹ́rù gbẹ́rù, rere akọ àti rere abo. Ewé tí jẹ́wé rere, òun náà ní jẹ́wé kẹlẹ́rù gbẹ́rù. Ewé tí jẹ́wé kẹlẹ́rù gbẹ́rù, òun náà ní jẹ́wé rere. Rere yìí ọ̀nà méjì ló wà tún sí. Rere akọ ń bẹ, rere abo ń bẹ. Ẹ máa tẹ̀lé bí mo ṣe ń là kalẹ̀ fún wa o. Igi kan bẹ wọ́n ń pè ní igi osè. Igi náà a máa tóbi. Èpo ara rẹ̀ ẹni díẹ̀. Èpo igi ìgbá
èèpo ara igi ìgbá ẹnídìẹ̀ èèpo àgànwó òun náà ni wọ́n pè ní ọ̀gànwó èèpo igi àìpé èèpo igi àìpé àwọn míì á máa pè é ní apépé èèpo igi àìpé òun náà làwọn ẹlòmíì tún pè ní apépé èèpo igi ọ̀pẹ ṣé wàá rí igi ọ̀pẹ yìí kìí ṣe pé lọ ra wọn ẹnu wọn bá yín pa á ni kí ni ń jẹ́ pípa ẹ fi àdá pa èèpo rẹ̀ yóò wá jẹ igi ọ̀pẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ odò èyíkéyìí odò ni o kó sáà ti jẹ odò tí ń sàn igi ọ̀pẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ odò ẹ fi àdá bu èèpo rẹ̀ níbi òòrùn tí ń yọ ẹ fi àdá bu èèpo rẹ̀ níbi tí òòrùn tí ń wọ̀ èyí tí jẹ́ pé ojú kìíní àti ojú kejì lẹ́ẹ̀bù kọ́nà àtẹ̀fẹ̀ tó bí àtẹ́lẹwọ́ ó ti tó ẹ̀ ń gbọ́ mi yé igi kan bẹ wọ́n pè ní igi àta igi àta yìí a máa ń run orí rẹ̀ yìí máa tani lẹ́nu egbò rẹ̀ dà gẹ́gẹ́ bí egbò igi ẹ̀gbẹ̀sì ṣùgbọ́n egbò rẹ̀ kọ́ la nídìí o ẹ̀gún ara igi yìí la fẹ́ ẹ̀gún igi àta ẹ̀gún ara igi àràbà méjèèjì a máa lẹ́gùn lára igi ata kọ́ ni mo wí o kìí ṣe igi ata tá a fi ń ṣe bẹ́ẹ̀ o igi ata lòun jẹ́ ata ó yàtọ̀ sí ata o ata òun là ń fi ń ṣe bẹ́ẹ̀ igi ata òun yàtọ̀ o a máa lẹ́gùn lára ẹ̀gún igi ata pẹ̀lú ẹ̀gún igi àràbà ṣé ń tẹ̀lé mi á tọ́jú ẹ̀ tí ó tó ọwọ́ kọ̀ọ̀kan ẹ̀kún ọwọ́ méjì tó jẹ́ pé yóò kún ọwọ́ méjèèjì tó yẹ pé ọwọ́ kan ìkíní ọwọ́ kẹtàlá pàápọ̀ yóò kún ọwọ́ méjì tó yẹ pé yóò pọ̀ dáadáa bíbù bí mo ṣe wíyàn jọ tó yẹ yín ó dàbí ká fẹ́ bu gàárì nínú ike ká wá kọ́ méjèèjì bọnú ike gàárì ká bù sókè bẹ́ẹ̀ báwọn ẹ̀gún yóò ṣe pọ̀ tó nì ẹ̀gún igi àta ẹ̀gún igi àràbà lọ́pọ̀lọpọ̀ egbò kan bẹ igi náà ń jẹ́ igi túdé ṣùgbọ́n egbò òdì rẹ̀ la nídìí egbò òdì rẹ̀ yìí wọ́n ti máa dì í kalẹ̀ ìdì mẹ́sàn-án lẹ́lò ìdì igi túdé ìdí rẹ̀ ẹlòmíín bẹ̀rẹ̀ yìí pé tó bá jẹ́ pé òun lọ wà nínú igbó ńkọ́ tó o bá wà ó dì í ni o gbọ́dọ̀ dì í sọ́nà mẹ́sàn-án ǹjẹ́ nǹkan mi yé dáadáa báyìí ewé rẹ̀ kọ́ o egbò díẹ̀ ní o ọ̀nà mẹ́sàn-án igi kan bẹ à ń pè ní igi orúrù àwọn àgbàlagbà ní ẹni bá dárúkọ orúrù àtòkò ni wọ́n ti rù pé ẹ̀ wá sílé ṣẹ́rí lórí orúrù yìí lásán àṣírí sì ń bẹ tá a fún wa lórí ẹ̀ tẹ́ ẹ̀ máa jàǹfààní ẹ̀ gbéregbére ṣé à ń gbọ́ báyìí èèpo igi orúrù èèpo rẹ̀ ajẹ́bí ìdánigi orúrù tẹ̀ ń wò yẹn á sọ àṣírí ẹ̀ fún kìíyá èèpo igi orúrù yìí ó lè ta tẹ̀lẹ́wọ́ méjì bá ìjà tẹ̀lẹ́wọ́ kan kọ́sà ti wà ń bẹ̀ àìdán tọ̀rọ̀ kọ́ o àìdán onígun ní o àìdán tọ̀rọ̀ egbòogi lòun àfi kàgbó jẹ̀dí ṣùgbọ́n àìdán onígun òun ni a máa ń mì ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí nígun bíi mẹ́ta ọba iye yòówù ọba rí ni ọba àrí márùn ọba àrí mẹ́rin sátìgé méjì ẹ kó síbi àgbo náà tọ lẹ́yìn ìgbà yìí à ń pe egbò kan ní egbò ẹ̀lú yìí òun làwọn ìyá wa fi dáró FM tenure. egbò ẹ̀lú òun làwọn ìyá wa òun ni wọ́n fi dáró ǹjẹ́ gbọ́ mi báyìí òun náà á wà yọ wà ń bẹ ǹjẹ́ gbọ́ báyìí
látọ̀ á bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn olórí ọmọ yìí pé ẹ̀yin nídìí egbò ẹ̀ẹ̀rùn jù egbòogi ẹ̀rùn ẹ̀là kọ́ ni mo pé ẹ̀ẹ̀rùn jù ẹ ti kọ́ ẹ tún á béèrè fún egbò tinúpọgbẹ́ ewé àlùpàyídà ẹlẹ́mẹ̀lẹ́ máa bẹ̀rẹ̀ pé àlùpàyídà funfun àbálùpàyídà pupa àlùpàyídà tí gùn tọrọtọrọ òun ni tẹ́bá ti wá kó gbogbo ewé ìjọ pátá tó ti wà lẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá wá ìkòkò gbọ́dọ̀ jẹ́ pọ́ọ̀tì alálùmíníọ̀n náà máa ní ẹ wá tọ́jú ẹ̀dùn àrá mẹ́ta thunderstone ṣẹ́rí thunderstone yìí ẹ fi lélẹ̀ lọ́nà mẹ́ta báyìí bí ìgbà tí yàrá bá ṣe àrò ìkan wájú ìkan lápá ọ̀tún ìkan lápá òsì tẹ́bá ti kó kanú ìkòkò tàbí pọ́ọ̀tì yìí ẹ wàá mú èpo ọ̀bọ̀ tó ṣe déédéé bóyá bíi yóò jù dérí ọtí lọ ìdérí soft drink yóò jù bẹ́ẹ̀ lọ ẹ fi sínú pọ́ọ̀tì èpo igi ńlá tóun náà jù bẹ́ẹ̀ lọ ẹ fi sí ṣàwárí gbogbo àwọn egbò yìí ẹ wàá tó lórí ẹ̀dùn àrá yìí tábà ti tó gbogbo àwọn egbò yìí lé lórí ẹ wàá ṣẹ̀ṣẹ̀ kó àwọn ewé lé lórí tọ́ ọ̀dọ̀bẹ̀ àló ti ọ̀dọ̀bẹ̀ ẹ wàá gbé kaná a kò ná mọ́ndì ààbòmí sí tàbátí wàá bòmí sí a wàá ṣe é ẹ má yẹ jẹ́ òru paná kó lè bá jiná dáadáa làwọn àgbàlagbà fi sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ di rẹ̀ ọkàn lẹ̀ torí kíkókò ọmọ bá fọ́ ni ẹ gbìyànjú kẹrí pé ẹ secure rẹ̀ dáadáa torí àwọn ará Faransé wọ́n lè mọ́mọ́ tó mọ kí ni jẹ́ secure ẹ ṣètọ́jú ẹ̀ dáadáa ẹ dáàbòbò dáadáa àgbo náà ẹ dáàbòbò oríṣiríṣi ọwọ́ ọ̀gbọ́dọ̀ máa wọnú ẹ̀ ìyá lè ṣe é kálé fáwọn ọmọ rẹ̀ bàbá lè ṣe é kálé fáwọn ọmọ rẹ̀ kò kú dandan pé pẹ lóyún kẹ tó lò ó àwọn àgbàlagbà wọn ni ó ti wẹ̀ nú àgbo ó jẹ nú àgbo ó mu nú àgbo òun rèé o àgbo Atude ni báwo la ṣe lò tí ẹ bá wà nú oyún ṣe rí omi tó wà nú àgbo yìí á yọ ọ̀dà síbì kan ẹ ti bu kọ́ọ̀bù kan lẹ̀ tẹ́ mọ́ ẹ wàá fi aṣọ bora kò ní sí nǹkan kan lára yín ẹ bora mọ́ àgbo yìí ẹ mọ̀ wọ́n ń pè ní bora ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé àwọn ọmọ á ṣàlàyé fún yín. wọ́n bá sọ pé èèyàn bora tẹ́ bá ti da
àgbo yìí sínú ike ńlá kan. Ẹ wá wá bí aṣọ ìbora tàbí aṣọ ìró kan tàbí tówẹ̀ tẹ́ fi ń bora. Ẹ wá fi aṣọ yìí borí mọ́ àgbo. Tẹ́ bá ti fi borí mọ́ tán pátápátá ọ̀dọ̀bẹ̀. Ẹ rí i pé òógùn ó máa jáde lára yín. Ẹ gbìyànjú kẹrí kó lò bí 40 ìṣẹ́jú àti ìṣẹ́jú 5. Ẹ rí kó lò bí 20 ìṣẹ́jú àti ìṣẹ́jú 5. Táwọn olóyìnbó ń pè ní 45 minutes. 45 minutes. 20 ìṣẹ́jú. Torí àwọn èèyàn wa tó wà ní Faransé. 20 ìṣẹ́jú. 20 àti 5 ìṣẹ́jú. Ẹ jẹ́ kó lò ó tá a fi bora. Tá a fi bora mọ́ àgbo yìí. Tẹ́ bá ti wá gba ooru rẹ̀ sára dáadáa, ẹ má da omi yòókù nù o. Ẹ má dànù. Ẹ wá gbìyànjú bẹ́ẹ̀ ṣe sí aṣọ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn. Àgbo tẹ́ gbé kalẹ̀ ọyẹ ẹ mú ní jòkó lẹ̀ ti mú. Tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ tán, ẹ mú ọṣẹ rẹ̀. Ìdí ìkọ yín lọ́sẹ̀ rẹ̀ ọyẹ ẹgbọ́sẹ̀ rẹ̀. Ẹ lọ tọ́jú ẹyin adìẹ. Ẹnìkan kì í fi ọ̀bẹ gbẹ̀bí ẹdìẹ o. Ìnira kì í ṣe mẹ́dìẹ ìfi yẹyin. Gbogbo ẹ̀yin tẹ́ wà lóyún ẹnìkan ò ní fẹ́ fọ̀bẹ gbẹ̀bí yín o. Ẹ̀yin tẹ́ sì tí ì ní wẹ́rẹ́ báyìí lẹ́yìn ní ó lóyún tí ń lágbára Elédùà wẹ́rẹ́ lẹ́ lóyún wẹ́rẹ́ lẹ́ sì bímọ. Ǹjẹ́ gbọ́ báyìí ẹ̀yin adìẹ tìbílẹ̀ wà ní o kì í ṣe tàgíríkì o. Ẹ bá rí 2, ẹ bá rí 3, ẹ bá rí 4. Ẹ̀yin adìẹ yìí à á dà sínú odó. Tẹ́ ẹ bá rí odó ẹ lu ọlọ. Ẹ gun tèpo rẹ̀ ni. Ẹ gun tòun tèpo rẹ̀ ni. Èpo ọ̀bọ̀ ẹ ti lọ tí ó ti kúnná ẹ dà sí. Ewé abíwẹ́rẹ́ làpálàpá pupa àti làpálàpá funfun ẹ lọ di rẹ̀. Àwọn ewé tó rẹ̀ sílẹ̀ fúnra rẹ̀ kí ni jẹ́ tó rẹ̀ sílẹ̀ tó jábọ́ sílẹ̀ fún rẹ̀ ẹ sà iye tágbára yín bá ká ni ẹ sà bẹ́ẹ̀. Ewé àjẹ́ ọ̀bàlé òun náà ni wọ́n ń pè ní àjẹ́ òfòlé. Ẹ̀rẹ́lẹ̀ rẹ̀ sílẹ̀ rẹ̀lẹ̀ òun lèyí tó jábọ́ lẹ̀ fúnra ara rẹ̀. Ẹ sà iye tí agbára bá ká. Ọṣẹ tí ẹ bá wù yín ni kẹ́ fi kó. Ẹ wàá bu ọṣẹ yìí. Àgbo tó wà lẹ́tẹ̀ẹ́ ti fi búra tẹ́ lò kù yìí ẹ lè bomi tútù sí kẹ́ lọ fi wẹ̀. Gbogbo ẹni tó bá lo sẹ́yìn kò ní gbòdì lára yín. Kódà tí a bá lò yóò dúpẹ́ páyé òun nítumọ̀. Béèyàn bá máa jẹ gbèsè tó bá pọ̀ tí bá ń lò yóò máa rí tù sílẹ̀. Tí èèyàn bá jẹ́ni tí owó kì í dúró lọ́wọ́ ẹ̀ tí bá ń lò owó bẹ̀rẹ̀ sí ní máa dúró lọ́wọ́ ẹ̀. Tí èèyàn bá jẹ́ni tó ṣe pé ó ń ṣe ayé ń fi àgbààná dà á láàmú tàbí àfààtó àbí àṣeyìrí ni wọ́n fi ń dà á láàmú tó bá lò ayé yóò sàrọ̀pẹ́dú yóò sọ pé òun rọpẹ́dú. Kò jù báyìí lọ ọ̀pọ̀ fọ́ o. Kíní kan ọ̀gbẹ́ran lọ́wọ́ rẹ o. Kíní kan ò sì gbẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ o. Òkú kan ò lé ọkẹ́ àlùjọ̀nnú kan ò lé ọkẹ́ ọ̀tán dúkìá Ọlọ́run ni. Ọ̀sọ́wọ́ òkú mẹ́ ní bẹ́ẹ̀ ni ṣẹ́ṣẹ́ òkú mẹ́ ọ̀tán dúkìá Ọlọ́run ni. N kò jù bẹ́ẹ̀ lọ. Báwọn àgbàlagbà àtijọ́ bí wọ́n ṣe é lò ní tẹ́mi wọ́n fi gùn tí gbogbo nǹkan wọn ń lọ ní gbẹdẹmukẹ àṣírí ayé ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí irú nǹkan yìí ń bẹ lọ́wọ́ wọn. Ìwé àkàjù tẹ kàtẹ tó ka páálí ẹ̀yìn ìwé tí ò jẹ ẹran tí jókòó tí wọ́n pẹ́ bàbá mi àgbo báyìí tẹ́ ẹ máa ṣe fún àwọn obìnrin tí wọ́n bá wá tẹ́ni wọ́n lọ gbé kòkò wá.
ẹ kọ́ èmi náà torí ọjọ́ iwájú ẹ ń gbà tó ọkọ bàbá wa kú tán wọn ń jẹ̀ka pé àmì Christian nígbà yẹn o àmì àfáà nígbà yẹn o ẹ̀kọ́ wa jí ọkọ bàbá fi gbé lọ́rùn ọ̀tán kò jù bẹ́ẹ̀ lọ ibi wọn kàn gbooru ẹ̀ sára ni ọwọ́ aburú sì jáde lára wọn ìdèsù ó sì tú bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ gbẹ̀ntọ́ bá lò yọ bá yín lára mu o mọ kà á tó pé fún yín ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ gbogbo ohun tí mo sọ ń sọ nítorí kẹ́ wá bá mi bó ṣe gbọ́ yìí má dàá gbọ́ fara àlẹ́ rẹ̀ gbọ́ kọ́kọ́ sílẹ̀ kọ́ máa lò ó eléyìí wúlò fún yín ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ kọ́ sílẹ̀ sẹ́ǹdì ẹ̀ sáwọn ẹbí yín tó wà Nàìjíríà dúkìá Ọlọ́run lélẹ́yìí a máa ń lo àwọn kìnìyàn ọmọ àlè ni ó ṣe bọ́ ń jẹ̀bà ṣe bọ́ ń jẹ kọ́kọ́rẹ́ ṣe bọ́ ń jẹ lùbọ́ ẹ ń pa ìlúbọ́ tí ò ní wọ́n máa ń jẹ lùbọ́ mọ́ ẹ ìyẹn náà ó ṣe mọ̀ oúnjẹ nìyẹn bọ̀dọ̀ ọ̀dẹ̀ omi tí ń romú sábẹ́ ẹbí làwọn bàbá wa mú lóko wọn èé sì sàárẹ̀ omi tí ká gbẹ́ tí wọ́n gbẹ́ tí igi oko tí wọ́n tí ó tọ́ ìkọ́jà bá débẹ̀ níjọ́ kejì ẹ̀ bá ewé oko rẹ̀ kẹ̀tẹ́ gbogbo oṣù sójú ẹ̀ àárọ̀ ara fọwọ́ gba afẹ́gbẹ́ kan ni ẹni ọba mú mi oko rí ó lè gẹ́rì sọ̀rọ̀ tí ń sọ yìí ẹ̀ rí i pé omi oko àti máa ní adùn kan lẹ́nu àgbo ni oríṣiríṣi ewé òtí rẹ̀ sí ẹ̀kan rárá fọwọ́ gba kó ń bẹ̀ lẹ́mu ọkàn olúwo sì balẹ̀ tòló ayé lọ́dọ̀ ayé ìgbàlódé làrùn ìgbàlódé náà fi dé ẹ̀yin á wo àwọn àgbẹ̀ àgbo ni wọ́n mu wọ́n sì ń jẹwé dú òjọ́ wọ́n ń jẹbẹ̀ òjọ́ mangoro tí wọ́n kó wá bá yín lẹ́kọ̀ọ́ ǹjẹ́ fresh mango ni àwọn àgbẹ̀ orí igi ni wọ́n gùn lọ ni wọ́n máa lọ ọmọ mangoro fún èyí wọ́n ti ká kalẹ̀ mangoro tí wọ́n ti ká kalẹ̀ láti bí ọjọ́ 5 sẹ́yìn ni wọ́n sẹ̀ máa wá mọ́tò tí wọ́n kó wá my 12 fún yín tẹ́sẹ̀ máa jẹ. a máa ń fẹ́ràn ká máa yẹ̀yẹ́ nǹkan Áfíríkà wa ṣùgbọ́n tó bá ti gbọ́ made in kíní kan Japan made in kíní kan made in kíní kan èyìnbó kíní kan ọ̀tán ẹ̀jẹ̀ a máa rara wa lọ́wọ́ láti máa gbéra wa lọ́wọ́ sókè ṣùgbọ́n lèmi lè fẹ́ gbọ́ kọjá pé èèyàn soríire lára ohun bí ó sì fà á sẹ́yìn ni wọ́n máa wá tó ọlọ́run máa ṣàwà nínú iṣẹ́ ẹ̀bú o. nọ́mbà tẹ́ lè fi kàn sí mi àìbáàmọ̀ ẹ lè fẹ́ ṣètọ́jú ara bá lórí àrùn kan ni àbí lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ àbákan ni ẹ kàn sí wa. nọ́mbà tẹ́ lè fi bá wa sọ̀rọ̀ wọ́n yọ̀ǹda rẹ̀ ọyẹ mú gègé ẹ máa kọ +23480 3298 3298 +23480 3298 3298 nọ́mbà kejì +23481 33 155 111 +23481 55 mo ṣe mistake ẹgbẹ́ ní tuntun wí +23481 33 155 111 ọyẹ tuntun gbọ́lẹ̀ kan sí +23481 33 155 111 méjì yẹn ti dúró ọkọ̀ kan sí +23480 890 38658 +23480 890 38658 ọyẹ gbọ́ nọ́mbà orílẹ̀-èdè Kútọ̀nù +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà kejì +229 54 65 1929 +229 54 65 1929 ẹ wá gbọ́ ò àkíyèsí pàtàkì rẹ̀ bóyá lórí àwọn ètò gbogbo tá a ti fi sílẹ̀ pé ẹ dákun ǹjẹ́ ẹ lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀ tẹ́ ẹ bá bẹ̀ wá bá yín ṣe o ṣùgbọ́n kò kú dandan kẹ́ ẹ bẹ̀ wá o bẹ́ẹ̀ bá láwọn ọ̀jọ̀gbọ́n nínú ilé ẹni wọ́n bá yín ṣe o ẹni wọ́n bá yín ṣe o ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ bá yín ṣe àbá yín ṣe ẹ tún máa wá gbọ́ àwọn nǹkan kankan ń ṣẹlẹ̀ o a sì gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fún wa ẹnìkan kì í dágbọ́n o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n náà tẹ́ ẹ bá nímọ̀ lórí ẹ̀ ẹ dákun ẹ pè mí ẹ bá mi sọ
ọ̀pọ̀lọpọ̀ tí a bá fẹ́ bá ẹlòmíì sẹ́ndì iṣẹ́ ẹlòmíì máa ń dòndò yìí pé òun lò wọ́n sanwó bóyá bọ́ bá jẹ́ òkè òkun tó àwọn ẹ́jẹ̀ǹtì DHL tó sì wà ní Nàìjíríà tí ẹ bá sanwó tí wọ́n scale ẹ̀tàn torí pé bí wọ́n bá ti scale iṣẹ́ kálukú tán àwa kọ́lá ń bá wọn sanwó ẹ̀yin lẹ́sẹ̀ ń di owó tí wọ́n fi bá yín gbé tí wọ́n bá ti scale ẹ̀tàn á pè yín ẹ̀rì iye rẹ̀ wọ́n ti kọ́ sí á sọ fún yín tẹ́ bá ti sẹ́ndì owó sí wa àkáǹtì wọn ń bẹ lọ́wọ́ wa proof of payment yìí òun làwọ̀ ò fún wọn òun ni wọ́n fi gbé iṣẹ́ yín dé ibi tẹ́ ń lọ torí àwọn nǹkan yẹn ó ń fa kí ni wọ́n ń pè díẹ̀ ìṣòro díẹ̀ ráńpẹ́ fún wa tẹ́lẹ̀ mi ó kó mo sanwó látọ̀hún àní ríṣẹ́ proof láti bí láti jẹ́ tí ó fi lọ wọ́n sẹ̀nà tó dàrẹ́ tó wa pé àfikà lọ sí ẹ̀kọ́ta àwọn DHL lọ́hùn wàhálà ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ bá ní àwọn tó jẹ́ pé kágbò ni wọ́n ta lè máa gbẹ́rù fún tó sì rọrùn tó yẹ pé àìmọye kọ́ńtì ni wọ́n ń lọ ẹni wọ́n bá mọ̀ nípa rẹ̀ ẹ dákun ẹ kàn sí wa lábẹ́nú tó wọ́n wọn ò sì wọ́n jù ájà àwọn èèyàn máa lò ó ẹ ṣé o àdúrà wọ́n gbà ó ayé wa o kò ní yẹ ẹ lẹ tẹ́ ẹ bá pín nọ́mbà Nàìjíríà mi tí ó bá lọ mi ì sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni o tẹ́ ẹ bá sì pé tí Kútọ́nù tí ó bá lọ àjẹpẹ́ mo ti wà Nàìjíríà ni àdára fún wa ayé wa kò ní yẹ ẹ lẹ o ọmọ ìlú wo ni mí ọmọ ìlú Ìṣẹ́yìn ìlú wo ni mò ń gbé ìlú Ìkòròdú lẹ́gbẹ̀ẹ́ kan nílùú Èkó mo ṣe ń gbé ìlú Èkó bẹ́ẹ̀ ni mò ń gbé Kútọ́nù o àdára fún wa o ayé wa o kò ní yẹ ẹ lẹ o gbogbo ẹ̀ tẹ́ ẹ bá lò yọ bá yín lára mọ́ o àdára fún wa o níta fẹ́ lé Elédùà ọ̀sẹ̀ níta fẹ́ Elédùà yóò lè jìnnà sí gbogbo wa o ànàmú ntọ̀gà gbogbo bí ta bá náwó sí a máa fọwọ́ agbárí ni o ire o ire kàdé.